gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé ẹ kú iṣẹ́ ìní ọjọ́rú nínú oṣù kẹjọ Wednesday tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ 2024 mo tún kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá a kú bí ojú ọjọ́ ti rí èmi ọmọ yín náà ni bàbá Èkìtì yín náà ni mo tún dé ẹ̀gbọ́n náà kí ni ìyàtọ̀ láàrin wọn Abatenije pẹ̀lú Odale kí ni ìyàtọ̀ láàrin wọn Abatenije a máa ń pani a máa rán ni lọ́rùn àrèmábọ̀ Odale náà a máa rán ni lọ́rùn àrèmábọ̀ kí ni ìyàtọ̀ láàrin wọn ẹ gbọ́ bó o lọ bọ́ ṣe sorí tí ìnà kí o ṣe rí àwọn tó ń pariwo pé ẹ bẹ̀rẹ̀ sí ń pa àwọn ọmọ Yorùbá tó wà ní Canada ẹ̀yà àwọn ọmọ Igbo pé they will starting poison the Yorùbás tó wà ní Canada ẹ má jẹ́ àgò bẹ́ẹ̀ pé Canada nìkan ní ọmọ gbogbo àwọn ọmọ wa tó wà káàkiri ìlú òyìnbó bó ti sọ lẹ́ẹ̀kan pé ẹ jẹ́ ká ṣọ́ra fún ìran Igbo ẹ jẹ́ ká ṣọ́ra fáwọn tó sọ pé àwọn ó bẹ̀rẹ̀ sí ń pa ọmọ Yorùbá and thank God for the social media wọ́n ti gbé píṣọ obìnrin tó wà behind of it síta but ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ṣe rí irú ìwà tí ọmọ Igbo wù tó sọ wípé àwọn ó bẹ̀rẹ̀ sí ń pa ọmọ Yorùbá tó wà ní Canada pé náà tó lé Canada èlò àtàwọn tá wà ń lé àtàwọn tó wà ń lọ́dọ̀ àtàwọn tó wà l'Amẹ́ríkà tó wà káàkiri Europe irú ìwà kan náà ni àwọn tó ń polongo regional government ìwà kan ló jọ wà nínú wọn gbogbo àwọn tó ń back up that they see those people who are saying regional government lórí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ń pampa wọn that they refuse to say anything ìkà ni wọ́n àtàbàtẹnijẹ́ àtọ̀dàlẹ̀ gbogbo wọn ìkà ni wọ́n ọ̀dàlẹ̀ ni àwọn tó jáde síta lénìí tí wọ́n ń pariwo regional government wọ́n fẹ́ kí ìran Yorùbá kí ikú ìran Yorùbá ó yá kankan ni àtọmọ Ìgbò tó jáde síta tó lóun wọ́n bẹ̀rẹ̀ sí ń pa ọmọ Yorùbá ìwà kan ló jọ wà nínú wọn ọmọbìnrin tó jáde síta tẹ́ ń gbé píṣọ ẹ̀ jáde síta yẹ tẹ́ ẹ bá ti ń gbé píṣọ ẹ̀ jáde síta ẹ máa gbé píṣọ Ayílóge pẹ̀lú ẹ̀ Ayílóge Bánjí Ayílóge Ọ̀dàlẹ̀ ni kò sí ìyàtọ̀ láàrin Abatenije pẹ̀lú Ọ̀dàlẹ̀ Bánjí Ayílóge Abatenije ni àtàwọn mídíà tó ń tẹ̀lé wọn lẹ́yìn dàdé tí wọ́n ń promote wọn tí wọ́n ń back up wọn wípé kò sí nǹkan tó burú jù nínú regional government that they know that the regional government will still give the Igbos opportunity to be killing the Yorubas that they know the regional government will still give the Hausa people to continue massacre the Yoruba race tẹ́ ń sọ wípé àwọn tó ṣe regional government ẹ jẹ́ ká máa ṣe lọ tó bá yà á pàdé lókè níbo ọmọ Yorùbá ẹ jájí that is why I say beware of Ayílóge and beware of ọmọ Igbo they are the same thing ṣe gbọ́ mi ìkà ni wọ́n ẹni tí ò bá ti fẹ́ kéèyàn ó ṣe rere Yorùbá ní pé ara ilé ẹni ò fẹ́ ká kú bẹ́ẹ̀ ni pé wọn ò fẹ́ ká là kí la ti fẹ́ ṣe léyìí sí ara ilé ẹni tí ò fẹ́ kó kú tí ò dẹ̀ fẹ́ kó là kó ṣàwà láyé bí aláìsí bẹ́ẹ̀ dẹ̀ rí ìpinnu Nàìjíríà fún ìran Yorùbá nìyẹn let me tell you one thing ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ìrìn àjò òmìnira Yorùbá yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ di eré àwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ di fun àwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ di pé that is the access to make money on social media and they can say whatever they like no ìrìn àjò òmìnira Yorùbá just to save the life of the Yoruba people most especially àwọn tá a wà nílé àtàwọn tó wà lókè òkun láti kó nínú ìgbèkùn àwọn òyìnbó àwa wà nínú ìgbèkùn àwọn aláṣọ dúdú níbi títí wa ń bí báyìí
so àtọmọ Igbo tó sọ wípé they will start killing the Yorubas àtàwọn tó ń polongo regional government ọmọ ìyá ni wọ́n ìkà ni wọ́n ọ̀dàlẹ̀ ni wọ́n apanilẹ́kúnjayé ni wọ́n ọ̀tá Yorùbá ni wọ́n and we must stay away from them we must not give them chance you know them àtàwọn alágàbàǹgebè mo ní ẹ má jẹ́ kí ọmọ Yorùbá ó kópa àti ìpè nínú èpè tí ń ja Bánjí Ayílóge you know the Bánjí Ayílóge tó ti bá ìran Yorùbá jẹ́ ó ti bá ìran Yorùbá mú lójijì ló dalẹ̀ ìran Yorùbá torí pé ó fẹ́ da ìran Yorùbá lágbónú let me tell you one thing àwọn bàbá wa sọ wípé kò sóhun tá a ṣe láyé èyí tó gbé bẹ́ẹ̀ ni bí ṣìkàṣìkà bá ń ṣèkà lọ́wọ́lọ́wọ́ tó bá kù ọjọ́ kan àti sùn àṣírí ìka ẹ̀ máa tú ìwà ìkà tí Ayílóge ti wù nínú ìrìn àjò Yorùbá nation àṣírí ẹ̀ ti ń tú ìrìn àjò tí Adéníran rìn nínú Yorùbá nation àṣírí Adéníran ti tú àwọn ló ń gbọ́tẹ̀ kúrò fẹ́ yẹ náà ń gbọ́tẹ̀ kúrò rò fẹ́ yẹ náà ń gbọ́tẹ̀ yẹ rò fẹ́ kú tó ń gbọ́ ti àdán rò fó bẹ̀ tó ń da lérú tó ń dọ̀nà rú pé àwọn tó ń ṣe Yorùbá nation yìí o bàbá Akíntóyè o Sunday Igboho ọ̀nà tọ́nà tó fẹ́ gbà rè o ọ̀nà tọ́nà tó fẹ́ gbà rè o àwọn ló ń rojọ́ bàbá Akíntóyè àtolóyè Ìgbòho fún ọ̀tá Ayílóge is among of them Ayílóge is among of them ó ní mo rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́sán pé nǹkan tútù ẹ ó dàbí pé àwọn tó ṣe Yorùbá nation yẹ ó ti sú wọn kò sú wọn iṣẹ́ ń lọ àṣírí wọn ni ò túbọ̀ tà mọ́ ọ̀tá ni ò mọ̀ dí abájọ mọ́ the majority of them wọ́n fẹ́ mọ̀ dí abájọ àtàwọn mídíà wọn torí pé àwọn mídíà wo ò mọ̀ dí abájọ náà fi ń tutùkùtù nígboro ẹnu ni wọn ò fi mọ̀nà tán máa yà sí náà pariwo Sunday Igboho láàárọ̀ tó bá dọjú alẹ́ wọn pariwo Bánjí Ayílóge torí pé wọn ò mọ̀ dí abájọ ni àìmọ̀ dí abájọ rèé òun ló ń fọ́ wọn lórí ló ń run wọn nínú wọn ò dẹ̀ lè mọ̀ dí abájọ torí tí Ọlọ́run bá ti fọ̀tá ẹni wọn ni ìran Yorùbá gbàgbọ́ wípé kò lè pani mọ́ ọ̀tá tẹ́ni ọ̀bàdé ò fẹ́ kó pani á dìde á ṣiṣẹ́ lórí ẹ̀ mo kí gbogbo ẹ̀yin world media látòrí president wa Dr. Sabi vice president the ọmọborí owó of this world the legend I call it legend broadcasting yes bàbá mi Fàtáyì Ògúnríbidó àgbáyé adalẹ́sà ajakúnyìn ìyá dáadáa ìyá tó ṣe é fi yan gan àwọn yóò jáde síta because they want to use Yorùbá nation to make money wọ́n ná owó ara wọn pé ìran mi tó wà nílé tó ń jìyà wọ́n gbọ́dọ̀ bọ́ kó nínú ìgbèkùn this year mo lè ka iye rẹ̀ tí ajá kò ti wálé last year kò lóǹkà not because of our own business it is because of the Yorùbá race. bàbá mi Àkàlàmọ̀gbò àwọn náà ṣe kúrò lẹ́nu Àṣàkẹ́ TV yes one man standing White Lion Kóìkì tèmi nìkan ẹ rí i pé àmúlùmálà ò sí nínú ọ̀rọ̀ títí wọn they stand firm you will never hear anything tó yàtọ̀ sí Yorùbá nation lọ́rọ̀ wọn Yorùbá nation is a solution ni kì í ṣe pé ẹ jẹ́ ká try regional government o àwọn tó ṣe regional government mi rí n tó báàdì lára wọn àwọn yẹ alágàbàǹgebè ni wọ́n fi Yorùbá nation make owó ní wọ́n kúrò nínú comfort room wọn that is why mo fi ń kí àwọn Yorùbá world media Yorùbáwùyí Ṣàngówùyí Òòṣàwùyí Ògúnwùyí Ifáwùyí Ọ̀ṣunwùyí àwọn tó dúró tán nìyẹn they are spend their money because of the Yorùbá nation because of the freedom of Yorùbá because of independence they want the Yorùbá to have their own independence you will never see here pé
ẹ ti ẹ̀já gbọ́ regional government náà káti ẹ̀gbọ́nṣẹ́ wò àwọn bí Ṣóyẹ Kóríbẹ̀ TV there's time pé n tó bá gbà la máa fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ àjọ wò dáadáa èmi rò pé ogun tá a gbé ti Dúpẹ́ Onítìrí tí Dúpẹ́ Onítìrí fi lulẹ̀ tó fi dóhun ìtàn nínú ìgbé ayé Yorùbá ló yẹ ká gbé ti Ayílóge náà Dúpẹ́ Onítìrí ń fi Yorùbá nation tàn wá ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ń sọ pé Yorùbá nation ni òun ti gbà Yorùbá nation ni òun ti kéde Yorùbá nation ni òun ti take over what about ẹni tó wá jáde síta tó ti bá bàbá Akíntóyè jẹ́ not know pé àwọn ló ń fún Dúpẹ́ Onítìrí ní information ìgbà tí Adéníran lọ we are jubilate pé now àṣírí bàbá òtún sí ọwọ́ Dúpẹ́ Onítìrí mọ́ a ò mọ̀ pé Ayílóge ṣì wà ń bẹ̀. That is why I call the sanitation for the YSDM and thank God wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́. Àwọn Ayílóge la gbóde gbà fún Dúpẹ́ Onítìrí torí pé èèyàn kan náà ló rán wọn níṣẹ́ because they don't want freedom for the Yorùbá race. Mo ní mọ̀ ṣe lóògùn mámọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń yọ ọ́ ṣe lólódùmarè a máa fún àwa náà táwa náà ọmọ yọ gbọ́ torí pé kò sókùnkùn níwájú Olódùmarè bẹ́ẹ̀ ni gbogbo wa gbangba kedere la wà ilẹ̀ tí ń ṣú lọ́dọ̀ wa ń bíbà yìí bílẹ̀ tí ń ṣú lọ́dọ̀ wa ń bíbà yìí nílẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn kan lọ́hùn àdìtú Olódùmarè ni kò sí ìmọ́lẹ̀ tọ́lọ́run ọba mi tàn ní ilẹ̀ Yorùbá the set of Ayílóge ìwé ẹ̀ lè paná ẹ̀ àtọ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á rí Ayílóge gẹ́gẹ́ bí ọ̀tá gbogbo àwọn tó ń pariwo regional government they know that the Fulani will never allow regional government to happen. They know. They want to use it to delay our freedom. They want to use that regional government to dabaru, to scatter our struggle. We must say no to them. Àwọn ṣekúṣẹyẹ ìwà àwọn Yorùbá sọ wípé èéfín ni wà o kò sí bẹ́ẹ̀ yẹn ṣe bò mọ́lẹ̀ tó arú síta ẹ ti mọ àwọn tó jẹ́ agbódegbà fún Bánjí Ayílóge ẹ ti mọ àwọn tó jẹ́ wípé ojú náà fi ń bá bàbá Akíntóyè rìnrìn àjò yìí tí wọ́n fọ ọkàn wọn tí wọ́n fi ń ṣiṣẹ́ lòdì wọ́n fọkàn bá Ayílóge rìn ẹ ti mọ̀ wọ́n let us say no to them ẹ̀yin ti tèmi ẹ̀yin bàbá mi àti ọmọ Yíbò tó lóun fẹ́ máa pa wá díẹ̀díẹ̀ tẹ́ bá gbọ́ kínní yẹn dán ó ní kì í ṣe ọjọ́ kan la máa kú ó lè á máa kú díẹ̀díẹ̀ nígbà tó bá fún wa ní pọ́ìsì ìyẹn ni pé pọ́ìsì tán máa fún wa silent killer ni ẹ gbọ́ ṣé kì í ṣe silent killer ní Nàìjíríà ń pa wá. So those people who are campaign that they want to launch regional government instead of total freedom. Àwọn náà fẹ́ máa pa wá díẹ̀díẹ̀ ni. Abatenije ni wọ́n, Odale ni wọ́n, kò sí ìyàtọ̀ láàrin wọn. Let us say no to our Ayílóge agenda. Please, we the Yorùbás, pátápátá là ń fọ́jú kúmọkúmọ là ń dẹ̀tẹ̀ ojú àfọ́ ìfọ̀tán ìjà ni mú wa. Èmi dúró fún orílẹ̀-èdè mi. What about you, ma? What about you, sir? Kò sí ní tó dàbí independent. The Yoruba of nowadays, we need our independent. God bless you.